Ṣé ẹ ò mọ̀ wípé bí ènìyàn bá ti jẹ́ dòdò kò ní lè sọ òdodo ni? Ṣebí ayé ni ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ wà, tí ọba Adétọ̀nà ti ìlú Ìjẹ̀bú tó sọ pé Ìjẹ̀bú kò sí nínú Odùduwà. Ayé ló wà náà. Ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ òun ló jẹ́ kí ó put here to order, but nítorí pé they are in the same caucus. Wọ́n jọ wà nínú àwọn tó ń dàlú yìí rú ni. Ṣé kò sí nǹkan tó lè ṣe? So therefore ìyẹn ọmọ Yorùbá jẹ́ ká ronú. At least nígbà tí ọba tó wà lábẹ́, no matter how Adétọ̀nà ìlú ti Ìjẹ̀bú ó ṣe lè sọ̀rọ̀ kó dàgbà tó, gbogbo wọn abẹ́ ẹ lọ́wọ́, abẹ́ Ọ̀ọ̀ni Ifẹ̀ lọ́wọ́. Mo di jíjókòó lórí history Ọ̀ọ̀ni Ifẹ̀ ni. Ọ̀ọ̀ni Ifẹ̀ tó lọ ó fi yé wa wípé bí wọ́n ṣe tó nìyí gan, ó ní bí òun bá jáde kúrò ní inú ọ́fíìsì yẹn tóun kúrò nílé, òun travel, ó ní gbogbo ọba gbọ́dọ̀ kó lórí àpèrè wọn. Ó gbọ́dọ̀ kó ńbẹ̀. Ó di ìgbà táwọn ọba padà sílé, táwọn ọba àwọn ọba tó kù tó máa lọ jókòó sórí àpèrè wọn padà. Ẹ ti bà nǹkan jẹ́ Ọ̀ọ̀ni Ifẹ̀. Òtítọ́ ni mo máa sọ, wàláì. Òtítọ́ tọ́lọ́run rán mi ni mo máa sọ. Àfi kẹ́ ẹ tètè tún orí ìjókòó yẹn ṣe kí ọ̀rọ̀ Ilé Ifẹ̀, ọ̀rọ̀ ààfin tó wà ní Ifẹ̀, ọ̀rọ̀ adé tó wà ní Ifẹ̀ tá a fi pé Ifẹ̀ ní òun ní gbogbo, òun ló borí gbogbo ọba Yorùbá pátá. Kí ó tó di ohun tó jẹ́ pé ó máa di ohun wọ̀wọ́, kí ó tó di ohun tó jẹ́ wípé táwọn ọmọ Yorùbá gangan bá dìde tó pé wọ́n sun gbogbo ibẹ̀ yẹn kó tó di history, ẹ tètè túnbẹ̀ ṣe o. Tẹ́ ẹ bá súnyàn títí tó bá fara tògiri, ó máa yójú sí yín ni. Kò sí bá a ṣe fẹ́ ṣe. Nígbà tí ọba Adétọ̀nà tó ń sọ jáde lẹ́nu ẹ̀ wípé Ìjẹ̀bú ò sí nínú Odùduwà land, ta lè ẹni tó jẹ kó wà ní, ta ló ní ẹ̀tọ́ láti pè in order wípé no, you don't need to, why will you talk like that? Ó yá jẹ́ ìlú Yíbò dẹ̀ ló wà, àbí ó dẹ̀ ní nǹkan tí gbogbo yín jọ ń sọ, bóyá ẹ̀yin náà ti create ìlú kan fúnra yín. No, you should let us to know. It is an insult. Ó jẹ́ ohun tó jẹ́ pé an insult kí ọba ṣé nítorí ohun tí wọ́n ń gbà àbí nítorí ohun tí wọ́n ń jẹ ni kò ṣe jẹ́ kí wọ́n wá padà gbọ́n mọ́ ni. Tí ó fi la ẹnu ẹ̀ jáde tó sọ wípé Ìjẹ̀bú ò sí nínú Odùduwà, tí gbogbo wa mọ̀ ohun tí a mọ̀ tẹ́ fi ń rú wa lójú nítorí owó tẹ́ ẹ gbà, nítorí ipò tí ẹ gbà, nítorí owó tẹ́ ẹ ní, nítorí ipò tí ẹ ní, ẹ fi ń ní gbogbo wa lára. Mo sọ nínú fídíò mi tó mo sọ kọjá kan, mo sọ pé gbogbo yín ti lówó náà. Adétọ̀nà, ẹ ti lówó náà, owó tí ìran yín ò lè ná tán. Àwọn ọmọ yín ti lówó, kí ló dé ẹ ò kíyà fún ọmọ mẹ̀kúnnù kankan? Ẹ ò kíyà fún ẹnikẹ́ni tí wọ́n ń pè mẹ̀kúnnù, tí ní pé kí tiyín ti da, káyé yín ti máa da lọ. Ẹ̀yin níbi tí àwọn tó wà nílùú òyìnbó ti ń jẹ̀yà, tí àwọn kan sì máa sanwó ilé tí wọ́n mọ́gèjì fún 35 years, kàn déédéé débẹ̀ lọ́jọ́ kan, dẹ̀ ra ilé pa, dẹ̀ kó àwọn ọmọ yín síbẹ̀, kó wọn síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, ẹni kan máa débẹ̀, dẹ̀ máa padà bọ̀ nílé. Ṣẹpáyé ti bàjẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká ronú. Ìlú òyìnbó ò dáa tó Nàìjíríà sẹ́. At least mo ti dé àwọn ìlú, at least máa ti dé ìlú 6. Màá ti wọ ìlú 6 nílùú òyìnbó. Ṣébi tí mo ti lo passport 3 tán, odindi passport 3 tí mò ń rìn, ṣé mi ò wá mọ́bi tí mi ò wá mọ́ tí mò ń ṣe ni? Èmi náà ò lè jókòó sọ́hun ni, nítorí pé mo rí i pé ìyà táwọn ọmọ wa ń jẹ ń bẹ̀ kì í ṣe kékeré. Wọ́n ń sin èyìnbó ni. Ìdí tí wọn ò ṣe téyìnbó ṣe ń lò wọ́n nílòkulò náà ni pé wọ́n pẹ́ níbẹ̀. Tó bá jẹ́ pé Nàìjíríà dání, tí ìlú yìí dání, kí èyìnbó kẹ̀.
èyìnbó máa ọ̀nà wa gan. Mo ti rí bọ̀dá mi kan tó ń ṣiṣẹ́ níbì kan tí èyìnbó China ní UK tó ń sọ fún pé ṣé tó bá pé àwọn làwọn ní Nàìjíríà ni òun ò lè láyé, òun ò ní travel láyé, kí ló fẹ́ wá ṣe. Nigeria, it is the best, I am telling you, everywhere in all ní dodo Africa yìí Nigeria ló dájú. Àjà náà àwa là ń bára wa jà, àwa là ń nira wa lára, kì í ṣe pé à ń ja ogun, àwa là ń nira wa lára, akọ̀dédé nira wa lára ni. Kí ló dé? Èdè jẹ́ ká ronú. Àwọn ìyá 71 years, àwọn ìyá 80 years, wọ́n sì ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà, wọ́n sì ń ṣiṣẹ́ ní UK. Wọn ò lè wálé kí wọ́n wá sinmi. Kí ló dé? Ẹ kó gbogbo owó wa, ẹ kó lọ sílùú èyìnbó, àwọn ọmọ yín ná dọ́là, wọ́n ná pounds, wọ́n ná euro. Ẹ̀dẹ̀ ń fìyà jẹ àwa, kí ló dé? Ṣó possible kí bàbá mi jẹ ìyà? Nítòótọ́ ó jẹ ìyà ni. Ṣó possible kí ìyá mi jẹ ìyà? Nítòótọ́ ó jẹ ìyà ni wàláì. Kí èmi náà tún jẹ ìyà, kọ́mọ tí mo tún bí tún jẹ ìyà. Kò possible now. You are pushing us to the wall. You have pushed already. You have pushed us to the wall. And kò sóhun tó lè ṣe. A máa dojú ìjà kọ yín ni. Gbogbo ẹ̀yin ọba ẹ ti jẹ dúdú, ẹ lè sọ dúdú. Ṣèbọ́ bá kan lọ ti gbé yẹn tí wọ́n ń dìmánu 200 million ọba Ọmọ́táyọ̀ Ìjẹ̀bú Ìmọ̀pé, ṣèbọ́ òun lọ ti gbé yẹn tí wọ́n ń dìmánu 200 million lọ́wọ́ ẹ̀. Ṣèbọ́ ohun táwa ń sọ nìyẹn, táà ń fojú rí pé ewu ń bẹ ní oko ló ń gẹ̀. Wọn ò lè bí ẹ̀yin nítorí pé ẹ̀yin lẹ̀ ń rán wọn níṣẹ́. Ẹ̀yin lẹ̀ ń rán wọn níṣẹ́, wọn ò lè gbé yín, wọn ò lè dọ́dọ̀ yín, wọn ò lè dọ́dọ̀ ní Ifẹ̀. Ẹ̀yin lẹ̀ ń rán wọn níṣẹ́, wọn ò lè dí ọ̀dọ̀ ọba Adétọ̀nà. Ẹ̀yin lẹ̀ ń rán wọn níṣẹ́, wọn ò lè dí ọ̀dọ̀ Olú Ìwó kọ́ láti lọ kidnap Olú Ìwó. Irọ́ ni wọn ò lè débẹ̀. Àwọn ló ń rán wọn níṣẹ́. They are part of the game. They are part of the system. Àwọn ló ń rán wọn níṣẹ́ náà, wọn ò lè débẹ̀. Ṣùgbọ́n àwọn tí ó bá ti pé àbí ìgbà tí Benue tó fẹ́ pa Benue gọ́vnọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, gbogbo ìgbà ló máa fi ń sọ̀rọ̀ pé Fúlàní sẹ́ òun ò fẹ́ wọn, òun ò fẹ́ ran, òun ò fẹ́ gbá pé wọ́n fẹ́ lọ pa. Nítorí pé anybody tó bá ti lè sọ̀rọ̀ against wọn kò sí nínú kákọ́sì wọn nìyẹn, wọ́n máa fẹ́ lọ pa ni. Kò lè lọ pa wọn. Èyí tó bí wọn, ẹ̀yin ni pé ẹ̀yin gbọ́ tí Ọọ̀ni Ifẹ̀, ẹ̀yin gbọ́ pé tí àwọn ọba yìí kí wọ́n sọ̀rọ̀ against àwọn tẹ́rí yẹn rí. No, wọ́n ti tà wá. Gbogbo èyí tẹ́ wá ń gbé ní àwọn ìlú táwọn ọba yìí wọ́n díje ọ̀tún. Wọn ò tó yín. Wọn ò tó yín gbogbo ẹ̀yin ọmọ Ògùn state. Ọba Adétọ̀nà ò tó yín. Ẹ bá ti rí pé ohun tí wọ́n ń ṣe ò tẹ́ yín lọ́rùn, ẹ lọ síbẹ̀ kẹ́ sun ibẹ̀, ẹ jẹ́ ìṣèdájọ́ ọwọ́. Ṣebí ẹ̀yin ni wọ́n ń jọba lé lórí. Tí ẹ bá ti pé ohun tí wọ́n ń sọ fún yín, ohun tí wọ́n ń ṣe ò tẹ́ yín lọ́rùn, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ fìrònú yín wọ̀n, kẹ́ sun ibẹ̀ dànù. Kí ló dé? Enough is enough. Tẹ́ ẹ bá ti lè tún ìlú ṣe, àwa náà dẹ̀ ti rí pé ẹ ò lè tún ṣe. Olúwa dẹ̀ ti sọ pé ìlú yìí máa pín. Olúwa ló sọ. A ti rí pé ẹ ò lè tún ṣe. Dodo tí tẹ̀ ń ṣe ni pé bí ẹ ṣe lówó tó ẹ sì tún ń lé owó sí. We are in a country tó jẹ́ pé táníkà ń jẹ̀yà lójoojúmọ́ ni wọn ò lówó, olówó sì ń lówó lójoojúmọ́. A country whereby ẹ máa rí èèyàn tó ń san 10 million per year fún owó rẹ́ǹtì ní Lẹ́kí, tó ń san ni o, ẹ dẹ̀ máa rí ẹni tó yẹ pé ó kàn fẹ́ san 36,000 per year, tó yẹ pé 3,000 ló san fún owó lé every month, kò lè rí san. Àwọn ọmọ wa ń jẹ̀yà nílùú òyìnbó, wọ́n ń jẹ̀yà gidigidi gan. Wọ́n ń jẹ̀yà gidigidi gan. Àwọn ọmọ ní problem lọ, wọn ò lè wálé láti lè wá ṣe àwọn ètò tó jẹ́ kí wọ́n ṣe. Àwọn wòlíì á tún máa fi wọ́n jẹun jẹ lórí íńtánẹ́ẹ̀tì tó pé wọn ò lè wá ṣe. Tó bá wálé wọn wá fojú wọn rí nǹkan tó fẹ́ ṣe. Kí ló dé? Ẹ ṣàánú ajé. Bẹ́ẹ̀ dẹ̀ wá rí pé kò ṣeé ṣe, ẹ fi wá sílẹ̀ ká máa lówó tá à ń béèrè lọ́wọ́ yín nìyẹn. Enough is enough. Gbogbo àwọn ọba yìí kò sọ̀rọ̀ lórí wọn. Ẹ gbàgbé wọn. Ohun tó jẹ́ ká ṣe ni kẹ́jẹ́ ká tètè mú pọ̀. Kò sí ọ̀rọ̀ kankan lórí wọn. Ohun tó bá yẹ ká ṣe, ó ní ká tètè mú pọ̀. Ẹ ṣe gidigidi gan. Ẹ fi kíní ìránṣẹ́ sọ́dọ̀ wọn. Ẹ jẹ́ kí wọ́n rí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, pé ohun tó ń sọ àwa náà mọ̀, à ń dá padà fún wọn. Ẹ wo, ẹ ṣíà ẹ̀. Mo ń bọ̀ o, mi ò tí ì dé. Tèmi tí ń tòótọ́ Babaconfirm JP.